Tẹ́ bá ti ń wọlé kẹ́ máa double tap, kẹ́ máa drop super thanks, kẹ́ máa drop gift, kẹ́ máa drop universe, kẹ́ máa drop everything, man. If that is secretary. Bitundime. Ẹ má fẹnu ké mi, ẹ fi super thanks ké mi. Mo fẹ́ fún yín ní àwọn kọ́kọ́rọ́ kan lóru yìí, but ẹ máa drop money gun mẹ́fà, 6 money gun. Ẹ̀yin tí bí máa drop, ẹ̀yin tí TikTok, YouTube, ẹ máa drop super thanks $100. Àìsàn wa wọnú ọ̀rọ̀ lọ. Oní kọ́kọ́rọ́ kan tí Holy Satanic já yín sí. Ẹ̀yin tí TikTok, money gun mẹ́fà. Ẹ̀yin tí YouTube, super thanks $100. Àwa wọnú ọ̀rọ̀ lọ. Olúpẹpẹ àjà. Kọ́kọ́rọ́ ayọ̀ mi, Olúwa fi lé mi lọ́wọ́. Oh. Hemjelity. Mi kì í máa like ẹ máa fẹnu ké mi, ẹ máa fi gift ké mi. Ẹ fi money gun méje ké mi. Ẹ lè lo money gun méje kẹ́ fi ké mi. Ẹ̀yin tẹ́ wà ní YouTube, ẹ fi super thanks méje ké mi. Abẹ́ mọ̀ bọ́ ṣe send super thanks. S. Ẹ̀yin tí TikTok ẹ máa double tap kí ló ṣẹlẹ̀? Ó ti rẹ̀ yín ni. Compress ibi tó ń kọ super thanks sí yẹn. Ó máa sọ fún ẹ bó ṣe máa ṣe. La. Aláyé ọkàn, ògo yìí, Olúwa, yé ògo yìí. Má ṣe jẹ́ kó bàjẹ́, má ṣe jẹ́ kó dàrú. Káàárọ̀ sà. Ẹ káàbọ̀. Ẹ rà sà. Kí ló fẹ́ bá wa sọ? Ẹ tún mute. Kò wá fi bẹ́ẹ̀ sáyé ń wí.
àánú Olúwa pọ̀ jaburata. Ọlá òtán ọlá bú sẹ́yìn jaburata. Àánú Olúwa pọ̀ kò láfiwé. Light. Ẹ káàbọ̀. Ọba. Ṣé wàá kí mi ní abẹ níbèrè? Sir. Family nǹkan sir. Ẹ bá ti bèrè family tọ́kẹ́ padà wá. Point làwa máa ń gbọ́ bí àwa kì í like story. Point. Àwọn aráyé ẹjọ́ tó pọ̀. Deborah. Oh, my data sleep. What's up? Good morning. You are from where? Nigeria. Are you a Yoruba or Igbo? Akwa Ibom. Oh. What can I do for you? What do you want to do for me? Yeah. What can I do for you? What do you want to do for me? What is on both for a talk about aráyé ẹjọ́ wẹ́wẹ́. Ọba àgbáyé nísìn. Káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Ọba the whole federation of the whole universe. Ṣé ní ìbéèrè ni? Mo ní ìbéèrè o. Ẹ máa béèrè mọ́ gbọ́ yín. Ẹjọ́ báwo lèèyàn ṣe lè ṣàṣeyọrí nínú gbogbo rògbòdìyàn Nàìjíríà ẹ̀ báyìí? Ẹni máa wọ́n ṣe parọ́ ni. Wàhálà ti wà o. Ẹ tó bá ti mọ bó ṣe parọ́ máa jìyà kú ní Nàìjíríà. Ẹ bá ti máa yí ní kété bá ti máa yí ní padà ẹ máa jẹ lọ. Ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe olùkọ́ ní Nàìjíríà ebi ni o. Ó sì rí nìyẹn. Because kò fẹ́ yé wa mọ́. Wọ́n ti já yín tán nìyẹn. Bẹ́ẹ̀ bá ti mọ ọ̀rọ̀ ẹ̀ pa tó lẹ́ máa ti lówó tó ní Nàìjíríà. Olúwa ẹ̀ tóbi yé. Ẹ káàsán o. Ẹ káàbọ̀ o. Kí ni ìbéèrè yín kí lẹ́ fẹ́ bá a sọ? Ẹ jọ̀ọ́ orúkọ mi ní Ájàrà. Èmi ni mo gbọ́ ilé láìbí mo kàn ní kí n béèrè nípa I just want to know mo fẹ́ mọ̀ tó ṣẹlẹ̀ nígbà mi ò rí ojú tó nǹkan kan mọ́. Mo dẹ̀ ń retí àwọn nǹkan tí mi ò tí ì rí títí dìsìn. Ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bọ̀. Ní àwọn nǹkan tí mò ń retí tí mi ò tí ì rí ṣé ó máa wá dá ṣá torí mi ò mọ bí tí àwọn nǹkan ṣe ń lọ sí fún un bá ní kí n béèrè lọ́wọ́ yín. Báyọ̀ kí ṣe Yorùbá ni. Yorùbá ni mí. Ẹ ń retí nǹkan bíi báwo? Ṣé ẹ fẹ́ sọ́nà ni? Yes. Tẹ bá fẹ́ ẹ fẹ́ kán pray fún yín kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yín. Nǹkan tí mò ń wá náà nìyẹn. Ok, 50,000 péré ni. Ok.
ẹ máa sáré tẹ̀ ẹ́ sí. ní sí orí Mo máa sáré pé account number mi ni ẹ máa sáré send 50k so that ẹ wá sí kámẹ́rà yẹn àwa gbàdúrà fún yín àwa sọ ọkọ tó ṣẹlẹ̀ nínú ayé yín fún yín. okay. Ṣé kí n máa pa account number? ẹ máa pẹ́ nígbà yẹn. First Bank ni o. Okay. 30,431,258. 34 30 100 30,431,258 First Bank. okay. Okay, I will be back to you. Okay. Olùfẹ́ ọkàn mi. Ọba. Ẹ káàbọ̀. It's alive, amen. Hello, sir. Ẹ káàbọ̀ kí ló dé? Ẹ káalẹ́, sir. Ẹ kó pọ̀ níbi tẹ́wà yẹn. Ẹ wá screen touch lókè ni. Àlàkẹ́ ṣe wá sí rẹ́ńbì. Àwa ọmọ aráyè ṣẹpẹtẹ bò ń bí. Ayaba Mọ́rẹ́nikẹ́. Ẹ bá ti dóra yín tán kẹ́ padà wá. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní YouTube yìí ẹnìkan send super thanks nínú yín. Olóburúkú ni àwọn kìnnì. Olóburúkú ni TikTok ṣe. So this ṣe ìlélà lẹ́pẹ̀ ní tobacco NCR. This is ìláìlà. This is for kata. Ìyẹn lẹ́pẹ̀ ní tobacco. Ara ti pa TikTok dànù. User. If you want me to speak English, send super thanks first. So if you send super thanks, like 500k, then I will start English. Kiki.
Send request if you want to come up. But you need to come up and ask something reasonable. We are not here for joking, man. Solomon ọba àgbáyé ẹ̀kálẹ̀ ẹ̀kárọ̀. Káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣé ẹ lè bá wo DJ Suki sùn? Ìgbà tẹ́ ti wó gèlè mọ́ ìdí, mo ti mọ̀ pé ẹ lè lọ́rọ̀ gidi lẹ́nu. Hello? Babaláwo mú wá bẹ̀bẹ̀ sálúgbẹ́rẹ́. Oní màmá fọwọ́ kánú sálúgbẹ́rẹ́. Oní màmá fẹsẹ̀ kánú sálúgbẹ́rẹ́. Hello, babaláwo. Babaláwo mú wá bẹ̀bẹ̀ sálúgbẹ́rẹ́. Babaláwo. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káalẹ́. Please help me. What type of help do you need? What type of help do you need? Tell me so that I know what to do. Ẹ̀kárọ̀ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Wọn kàn fẹ́ kí yín ni o. Ẹ ṣé o. Olúwa. Ẹ̀yin la tóbi jù. Olúwa. So, àwọn tálákà ló máa wá sórí live lóru. Anybody máa tẹ̀ ń dìgé lójú látàárọ̀. Ẹ káàárọ̀ ọba. Ẹ káàbọ̀. Àwọn aláriwo generation. Ẹ káàárọ̀ ọba Solomon. Àjàmùrágún olú òkun gbọ́. Any amount, sir, with drop your account number. Oba, I have something to tell you about yourself. Just say it. Write it in comment section. Big bodies.
Where are you? Are you a prophet? No, I'm a herbalist. Kayode? You're a double tap now. OBA Solomon. Ẹ káàárọ̀ sà. Àlàáfíà ni o. Any bereni? Ẹ kú gbádùn. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Dàgbé dátà yẹn ti tán. Ṣé ẹ gbọ́ mi sà? Dátà mi Mo ò ní ìlú wo lẹ ti tán. Kí ló ṣẹlẹ̀? ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Canada la wà o. Canada in Ìbàdàn. Ṣé ẹ ti máa rì? Mi ò tí máa rí o. Ẹ̀yin náà ni mo ń dúró de. Ẹ̀yin náà mo fẹ́ fẹ́. Ẹ̀sìn kámẹ́rà yín kí n wojú. Ọmọ mélòó lẹ ti bí? Mi ti fọkọ. Mi ò tí máa rí OBA Solomon. Ẹ̀yin náà mo ń dúró de. Mo ní ọmọ mélòó lẹ ti bí sí ẹ̀ tí ìbímọ kankan ni? Mi ò tí bímọ rárá. Ọ̀dà now kí ló tẹ wá kí ló fi tọ́jú bọ kámẹ́rà? Ẹ wo pátá ni. Mi wọ́n kàn ó. Ṣẹlẹ̀ rí bí báyìí. Iṣẹ́ wo lẹ ń ṣe? I'm a dentist. Dr. Eyín. Irúfẹ́ yín mi tó tálé báyọ̀ lè bá mi correct ẹ̀. Ẹ máa bọ̀. Iṣẹ́ tá a mọ̀ ń ṣe náà nìyẹn. Ọ̀dà so ẹni Canada lẹ dé sí àbí Ìbàdàn? Canada in Ìbàdàn. Ìbàdàn mo wà o. Ọ̀dà tá a bá fẹ́ra bí èlò lẹ́nu wá fún mi lóṣù. Ṣé tá a bá ń fẹ́ra? Yeah. Ṣé mo bọ́ ṣe ń lá plate? So òbò lèmi wá láláyé àbí? Ẹnà tẹ́ bá ti mọ bọ́ ṣe ń lá plate kò sí wàhálà. Èèwọ̀ mi ni mi ò kí ń lá plate. Kò sówó fún yín gbà yẹn o. The sister fine ṣá, thank you. Ṣé ẹ rí pé wọ́n ti sọ comment section pé mo fine? Ká má pàdé ni. Ẹ jẹ́ máa mi
rédèrèdè kí ẹ máa lá òbò àwọn òbò tó ti jí pẹ̀tà yẹn fẹ́ máa lá ilé tó fresh gan mi ò lá. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín? èlé ló wà lákàntì yín? Hello. ẹ lè rí. Ọba ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín? Ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀. Yes sà. lẹ́yìn bá a sọ. Mo ní ìbéèrè fún yín ní sà. wọ́n gbọ́ yín. Mo ní fùfú ayé ni mo jẹ́. Mo wá fẹ́ béèrè pé bí mo ṣe ń tẹ̀lé yín tó tí mo máa ń wo fídíò yín wo live yín. So mo gbà pé wòlíì ni yín, mo sì gbà pé babaláwo ni yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń sọ. But mi ti ṣalábàápàdé ibi tí ẹ ti ń prophesy fún àwọn èèyàn bóyá nínú church ni or bóyá nínú ìjọ ọmọlúwàbí. But nǹkan tí mo notice mo rí pé ẹ like láti máa jó. Inú yín mi ò rí ibi tí ẹ ti ń bí ẹ ń sábà bínú. Bó ti bá bínú mi rí kó ṣòro jù. Mi ò rò pé kò ń ṣòro jù yín, bóyá máa ń bínú bóyá kò ń ṣòro jù yín ni. But kíní kan tí mo ṣàkíyèsí ni pé gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, mi rí kẹ́ prophesy pé báwọn wòlíì yòókù tí máa ń sọ̀rọ̀ tó máa ń pàṣẹ ní wọ́n dẹ̀ máa ṣe àmì. Mi ò ti fura sí rí. Mo wá fẹ́ béèrè pé ṣé tí ẹ̀ ń bá ń bí tí yín one on one lè máa ń ṣàdúrà fún yàn ni, àbí tí yàn bá wà ní encounter pẹ̀lú yín ní church or bóyá ní ìjọ ọmọlúwàbí. Àwa táwa jẹ́ olólùfẹ́ yín online tá a ti lo opportunity first time tí máa lè encounter pẹ̀lú yín nílé. Bóyá ẹ̀yin kẹ̀dẹ̀ ni wòlíì mi ò tí ì mọ̀. Bí ọ̀rọ̀ àṣẹ tẹ́ bá jáde lọ́jọ́ kan, ìyẹn ló máa lè mọ́ mi lára, ló máa tú èmi náà kalẹ̀, tó máa jẹ́ pé mi náà jíran láyé. So náà láàárọ̀ ìjọ mo fẹ́ béèrè pé kí ló tí omi tí ẹ̀ ń kántà nǹkan bẹ́ẹ̀ yẹn rí sá. Well, torí wípé ẹ kì í follow mi dáadáa ni. Okay. tó bá pẹ́ ń follow mi dáadáa yẹ kẹ́ mọ̀ wípé Ọlọ́run kọ́ ló pè mí, owó ló pè mí. So níbi tí òrùdé nísìnyí tí ń bá rí bí 100k àṣẹ máa jáde, ọ̀rọ̀ dẹ̀ máa tẹ̀lé. A ti máa ń prophesize dáadáa lórí íńtánẹ́ẹ̀tì ní everywhere. Revival 7 days tí mo ṣẹ̀ṣẹ̀ tó ń gan, I prophesize in there. So láàárọ̀ lẹ́yìn gan mo ti prophesize ẹnìkan ti fún mi ní 50,000 kan fi prophesize it. So ẹ gbà pé owó ni ìpè, owó ló pè mí, ìṣọ́ náà. So ẹni tó bá ti ní í ṣe pẹ̀lú owó ìgbà ilẹ̀ mi máa ń sọ̀kalẹ̀ sí mi lára. Ṣé bó ṣe rí nù? Ẹ ṣé gan, mo dúpẹ́. Ìpè owó pè mí, ìpè ẹ̀mí pè mí, èwo lómi yóò jẹ́ o bàbá o.
ó wá ṣẹ̀tọ́ fún mi kí n fi gbowó sílẹ̀ kí n lọ jẹ ìpè ẹ̀mí. ó wá ṣẹ̀tọ́ fún mi kí n fi gbowó sílẹ̀ kí n lọ jẹ ìpè ẹ̀mí. ìpè owó ló pè mí o, reality làwa máa sọ bí yìí o, àwa ní parọ́ fèèyàn. tí bá rówó àṣẹ máa jáde, ọ̀rọ̀ gùn nìyẹn. ẹ̀yin tẹ́ wà ní YouTube, tẹ́ bá fẹ́ rí iṣẹ́, tẹ́ bá fẹ́ rí àṣẹ, ẹ kàn send super thanks $500. owó ló máa fi ìdáhùn sí àṣẹ yẹn ni o. drop your account number is 30 400 31 258 First Bank. 30 400 31 258 First Bank. so ẹ kàn send owó, tẹ́ bá send owó, kẹ́ drop orúkọ ẹ, kẹ́ drop orúkọ mọ́mì ẹ, ká wọnú ayé ẹ, ká gbogbo nǹkan tó wà ní ayé ẹ ni màá sọ pátá láti ìgbà tí wọ́n ti bí ẹ. 30 400 31 258 First Bank, Adélànà Adékúnlé. ẹ sáré tẹ̀ síbẹ̀, kẹ́ wá kórúkọ àtòrúkọ mọ́mì ẹ sílẹ̀. ìgbàlẹ̀ ẹ̀sẹ̀ máa mọ̀ pé ọlọ́run wòlíì ńlá lẹ́ni lóòótọ́. ikọ̀ Hello, sir. Ẹ káàsán, sir. Ẹ kúrọ̀lẹ́, sir. Láàárọ̀ làbẹ̀. ẹ káàbọ̀ kílẹ̀ bá a sọ. Sir, ó pẹ́ tí mo ti máa ń fẹ́ join live mi. ẹ Ẹbí ti jọ́ join mẹ́ta. ẹ Báwo ti ni join family? ẹ ti join ní ìsìnkú lọ́wọ́ bá a sọ. Mo kàn ní kínkín náà ni. Máa ń gbádùn live mi gan. Ọmọ ìlú yín dẹ̀ ni mi, ọmọ Ondo State. ìbí ọmọ ìlú lèmi fẹ́ jẹ. ìbájọ family, tàbájọ family gan yẹn mo fẹ́ jẹ àbí. owó ló bá mi sẹ́, a ní mi ò mọ̀, mi ì gbọ́ nǹkan kan sẹ́ ju owó lọ. tẹ́ bá fẹ́ kọ́rọ̀ yín wọ̀ mí létí, ẹ kọ́kọ́ fẹ́ mi lówó. Baba, please, why do you change your pattern? We miss your old. Torí pé mo ti lówó lọ́wọ́ ni. Send 30k náà, owó ni. tó bá send 30k, á sọ̀rọ̀ sínú ayé, á wò ọkọ̀ tó ṣẹlẹ̀ nínú ayé yín. a lè lọ gbé àjàgùnmàlè jáde ká fi ṣẹ́ẹ̀kì kan tó ṣẹlẹ̀ nínú ayé yín. Are you a pastor? I'm a herbalist. Mo ní mi ò kí ń gbàdúrà ọ̀fẹ́ sí gbọ́ ọ̀kan tí mo sọ látàárọ̀. I don't pray for free. My calling is money, nothing more. I need more followers. Ẹ wá wọn. Elijah búrẹ́dì mú protein. Owó mi bẹ̀rẹ̀ láti 20,000 lọ sókè.
Good morning, sir. You're welcome. Yes, sir. Any question? Tí ẹ bá tètè sẹ́ǹdì owó kẹ́ double tap gidi mọ́ kó ń bí yìí o. Mi kì í bá àwọn tí ò ní fúkìṣọ́ sọ̀rọ̀ o. Owó ló bá èmi o. Mi ráyè ẹjọ́ wẹ́wẹ́ o. My answer is 30,431,258. Ẹ kì í jẹ́ kó rí èèyàn wú. 30,431,258 First Bank. Àwọn obìnrin kan 30,431,258. 30,431,258 First Bank. Ọba. Kì í máa ń sùn wọ́n. But please, I need your help. What type of help are you talking about? Talk to me. What type of help are you talking about, man? Are you talking about money or what, man? Tell me what the type of help do you need?